Hello everybody, welcome back to Yoruba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment and share this program. Ẹ̀yin èèyàn mi, ìyá onípúpúrú àti ọmọ oní ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ọ̀rọ̀ yín la ṣe fẹ́ ganu sí. Ṣé ẹ mọ̀ pé tún ti bẹ̀rẹ̀? Ṣé ẹ mọ̀ pé kò ń sàn lára ọmọ ìyá àjẹyìn? Ṣé ẹ mọ̀ pé ẹ tún ti bẹ̀rẹ̀? You know, the problem you don't get is that you are not preaching the gospel from a place of love. It's like you are attacking people. You cannot force people or insult them and say you're calling them to God's kingdom. It's not that way. Nobody is telling you, Bekema sorrow, but you are passing it out aggressively. You are defaming people, insulting them, condemning them, which is even a sin in the Bible. You condemn them. Who are you to judge? Who are you to judge? The way you condemn Mandikis, the way you judge her, you judge based on appearance. And inú lọkàn ni Ọlọ́run máa ń wò, ọkàn Ọlọ́run máa ń wò, kò kí ń wojú. Tó bá sọ pé kéèyàn wo ojú yín bẹ́ẹ̀ ṣe rí yẹn, bí inú yín ṣe rí, inú yín ò dáa, ojú yín dẹ̀ rèé, ó ti jóná. Mandy is a content creator. She did not sin. She's trying ọ̀nà àtijẹ àti múni. In fact, this thing, people in abroad do it very well. Ìlú òyìnbó tẹ́ fẹ́ sá lọ yẹn. Irú ẹ̀yin báyìí, you don't have a calling from God. Ẹ̀yin lẹ pera yín, kò séyàn kan tó pé yín. You called yourself to be condemning people. Ọlọ́run ò fi iṣẹ́ rán yín bẹ́yẹn. When Jesus came, he didn't condemn anybody. He teaches. Wisdom ni. Ọ̀tọ̀ ni pé kán fi iṣẹ́ rán ẹ, ọ̀tọ̀ ni pé kó lè deliver. Your points are good. Àgbékalẹ̀ lẹ́ẹ̀ni. There's a way you will correct people with love. Mandikis ò kì í ṣe oníjàgídíjàgan. But nǹkan tẹ́ ẹ sọ, the condemnation you brought to her name is too much. Ìdẹ̀ ń ṣòwò nìkan, a lot of people, ó máa parun ni, ó máa ṣègbé ni, ó máa ṣe kíni. Kò síyàn tó sọ pé kí ló dé tó pé ẹ̀yin tẹ́ ń preach gospel, you are more aggressive than the sinner. Why? Why? You are more aggressive. Kì í ṣe tipátipá léèyàn fi ń fẹ́ràn Ṣàngó. Ọ̀rọ̀ yóò gbà kó dìjà. Ẹ jẹ́ kó ní kálukú kó sí nǹkan tó bá fẹ́. Tọ́lọ́run bá fi Bíbélì rán yín, Tọ́lọ́run bá rán yín sílẹ̀ ayé, why don't you preach the gospel? Why are you attacking individual people with their choices in life? Oníkálukú ló mọ̀ bóun ṣe ń bọ́lọ́run sọ̀rọ̀. Oníkálukú ló mọ̀ bóun ṣe ń bọ́lọ́run sọ̀rọ̀, bọ́lọ́run ṣe ń gbọ́ tóun. In fact, tá bá máa gbé méjèèjì sílẹ̀ gan, a máa rí pé àdúrà Mandikis ó gbà ju àdúrà tiyín lọ. Ọlọ́run gbọ́ àdúrà Mandikis ju tiyín lọ because tá bá gbé sílẹ̀, ẹ ní owó tó ọmọ yẹn náà. Ẹ ní orúkọ tó ọmọ yẹn náà. Ẹ mọ èèyàn tó ọmọ yẹn náà. Gbogbo àǹfààní inú ilé ayé ẹ ṣe náà. So you are not in the right place to be condemning. Ká ti sọ pé okay, nǹkan tí Mandy ṣe ò dáa o. Wípé she could have just sued you people instead of harassing you people with police. Inú ló bí. In fact, she was even matured enough to listen. Because tó bá yẹ pé ó ti lù yín ni, the internet would have switched against her. Because the internet was about to switch against her. Because she's not in her right to be stalking people. If you know you have problem with people, report to the right authority, write a petition, sue them. There are so many things you could have done. Because if anything happened to those people, ọrùn Mandy ló máa wà. Wọ́n máa gbàgbé pé àwọn ló kọ́kọ́ wá fún Mandy o. The internet almost switched. But àwọn àgbàlagbà tó wà ńbẹ̀, ó ní kẹ́ delete video. Kẹ́ dẹ̀ mórúkọ òun kúrò lẹ́nu. Because you are not doing it from a place of love.
cruise lọmọ yẹn ń catch social media dẹ̀ rèé cruise ni. Mo máa rí àwọn ọkọ àti ìyàwó kan tó máa ń wọ pátá nìkan tó máa jó lórí social media. Mandy ò bá anybody sùn, kò bá nǹkan jẹ́, ká sọ pé ọ̀rọ̀ ẹnu ẹ̀ ó lékè nkà, but she's not hurting anybody. Kúrò nínú ẹ̀ṣẹ̀ kó lè rólé ọ̀fẹ́ gbà, àwa là ń rẹ́ sọ ẹlẹ́ṣẹ̀ nìyẹn, ẹ fi ilẹ̀ nínú ẹ̀ṣẹ̀. In fact, if this is what the religion is all about, bẹ́ẹ̀ ṣe ń preach yẹn, nobody will be inside the religion. If it's condemnation 247, ẹ má bẹ̀sìn jẹ́ fẹ́lẹ́sìn. Ẹ ta sí débi pé ẹ tún ta sí sẹ̀lẹ̀. Kí ni sẹ̀lẹ̀ gbà lọ́wọ́ yín, kí náà ṣe fún yín? Ṣé ti rí pé it's not even about, it's passive aggression. Then pass it to everybody. Everybody that surround Mandy Kiss or anything she touches, you attack it. Ẹ ti ń ṣe àṣejù, bàbá àṣetẹ́, ẹ dẹ̀ ti fẹ́ rí kọjá ewé. Ẹ máa rí bọ́. Wọ́n ti fi yín lẹ́sí báyìí, atẹ́gùn tún ti fẹ́ sí yín. Ẹ tún ti jókòó, ẹ tún ti ń gbọ̀n pìpìpìpì, ẹ̀gbọ́n pẹpẹ yín náà ni. Ìyá tó ti bà gbogbo ọjọ́ ayé ẹ̀ jẹ́, tó wá di arúgbó ọjọ́ tó ṣẹ̀ wá ní gbogbo ojú yín tó jóná yẹn ńkọ́. Ṣé Bible yín ò sọ fún yín pé bleaching ò dáa? Ẹ bleach kádàrá, ẹ bleach ògo. Ọmọ yín nìyẹn, gbogbo àwọn ọmọ wà ní school. Ẹ gbé Jésù lé lọ́wọ́, ẹ jẹ́ kó lọ school, ẹ sọ pé wọ́n máa change ẹ̀. Ṣé kò yẹ kó ọmọ yẹn wà ní school? Wọ́n á change ẹ̀yin àtọmọ, wọ́n á fi arúgbó ara, ẹ wá fi ń lọ police station. Ẹ̀yin lẹ máa bá yí ọmọ Honeywell yẹn dẹ́ àbí honeymoon àbí kí lórúkọ ẹ̀. Ẹ̀yin lẹ máa bá yí ẹ̀jẹ̀. Tẹ́ ẹ̀ bá dẹ́ bá ti ẹ̀jẹ̀ ẹ̀ ní kúrò. Báwo ló ṣe fẹ́ lọ ilé ọkọ? Báwo ló ṣe fẹ́ progress in life? Kí ló fẹ́ máa jẹ? If you're preaching the gospel, you preach it with sense. This is the word of God. Kì í ṣe tipátipá náà fi ń múyàn. If you want to advise like a matured people. Àwọn èèyàn kan sọ pé yẹn, there's nothing bad in the video. No, it's not the first video. The girl came out that stop talking about me. I don't need your advice. You came out again. If tẹ́ bá tẹ̀ ṣe advice, ẹni sùúrù ẹ báyọ̀ sọ̀rọ̀ ǹsìn, ẹ fún advice. Ẹni yẹn jáde pé I don't need you to talk about me, just leave me alone. Ẹ wá jáde aggressively. Ẹni torí pé ẹ fẹ́ káyé ẹ bàjẹ́. If you see the second video, you realize that these people, they are passive aggressive. Ẹ ló máa ṣègbé sínú iná. Tẹ́ bá rí bó ṣe ṣe, kí náà ń pe orúkọ ẹ̀ náà, Akeem and all other people, tẹ́ bá rí bó ṣe máa ń sọ̀rọ̀ sí wọn. Wọ́n máa sọ̀rọ̀ bíi pé àwọn gbogbo làwọn jókòó ní ọjọ́ kẹyìn táwọn máàkì àwọn èèyàn tó máa wọlé àti èèyàn tó máa wọ́nà. Àwọn tó jẹ́ pé bó ṣe wà yẹn èrò inú náà ni. Ìyá yín ò tí kúrò láyé, ó ti ń jóná. Ìyá yín ò tí kúrò ní ayé, ó ti ń jóná. Gbogbo ara lẹ ti bó, ẹ bójú òbò ní ṣe ń rí. Ẹ wá ń ṣe ń sìn báyìí, you are not projecting your own failure. Ọmọ yẹn ò ní bàbá ni. Mo rò pé single mother ni. You are not projecting your own failure on somebody else's choices in life. We all know Mandy Kiss is a cruiser. We all know she can never sleep with somebody. She wanted to trend. Everybody drag her. And the drag her, ó ti bẹ̀bẹ̀, ó ti kúrò lórí ẹ̀. It's just content. Ẹ wá gbà sórí bẹ́ẹ̀ ní gbàgbà ọtí. Ẹ wá bẹ̀rẹ̀ sí ń use ẹ̀ láti attack ọmọ yẹn. You are using the God's name. Ẹ ń pe orúkọ Ọlọ́run lórí irọ́. Ẹ fi ń attack ọmọ ọlọ́mọ. Ṣé Ọlọ́run rán yín iṣẹ́ bẹ́ẹ̀ yẹn ni? Àbígbà tí Ọlọ́run pé yín sọ pé Mandy Kiss ní kẹ́ lọ attack. Orí yín yọ yín pé kì í ṣe èèyàn lọ. Ọmọ yẹn gan ṣe kò smart because ó yẹ kí ẹwọ́n ti billionaire tó dẹ ọmọ ọ̀tá síyàwó ẹgbẹ́ kan lọ lù. Ó yẹ kó déyàn sí yín kan lu ayé yín tẹ̀ ni. Ẹ̀ẹ́dẹ̀ ní mọ ibi tí lílù yẹn ti wá. Kò yẹ kó lọ. Ó yẹ kó tẹ àwọn boys sí yín nìkan lọ nà yín. Kọ́ fẹnu yín gbolẹ̀ kẹ́kàn jẹ̀yà fún Jésù. Kẹ́kàn sáré jẹ̀yà fún Jésù. Nǹkan tó yẹ kó ṣe nìyẹn. Gbà ń lọ sọ́lọ́pàá tó ń ṣe láìfù yẹn ò ní at the end of the day. Ó kàn lọ ni. Bó ṣe lọ ló ṣe bọ̀. Ẹ̀bẹ̀ náà ló máa parí ẹ̀. Nigeria can beg. Ẹ̀bẹ̀ náà ló máa parí ẹ̀.
èèyàn tó yẹ kó tẹ àwọn èèyàn fún kán lu ayé tí ayé yín ta. Ẹ sáré kán ṣèyà fún yín lórúkọ Jésù. Àwọn girls yẹn wọ́n mọ̀, ẹ ti máa mọ̀ pé òun gan ò ṣe kinní. Àbí kó sùn yín pápápá. Tó bá sùn yín sí báyìí kẹ́ gbọ́ná kọ́ọ̀tì lọ. Ó máa ṣègbé sínú iná, ó máa ṣègbé sínú iná. Ẹ̀yin ò ṣègbé sílé ayé lẹ tí ń jóná láì tí dènà iná. Ẹ tún ti bẹ̀rẹ̀, ẹnu yín tún ti rọ̀ yín sí, ẹ tún ti bẹ̀rẹ̀. Wọ́n á gbé yín jọkàn. Wọ́n bá tún gbé yín this time around. Mi ò rò pé wọ́n máa dúró lóńdó. Wọ́n sọ pé Èkó náà máa gbé yín lọ. Tẹ́tí máa lọ jẹ̀yà yín dáadáa. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn mi. Ẹ jẹ́ mọ̀ nǹkan tẹ́ bá feel about this video down below. God bless you. Have a wonderful day. Bye.